mo jí Adébámiláyọ̀ ọmọ àránṣẹ́ ọlá mo tún dé mo fẹ́ kí ọlọ́jọ́ ìbí náà ni ọmọ wọn nígbàjà ni mo fẹ́ lọ rèé kí ó yẹ ẹ máa bá mi bọ̀ nípínlẹ̀ Kwara Mutiyatu o ọmọ alẹ́sìn lọ́yẹ́ aya Abdulrasaq Ọládélé Muhammed aya wọn ní sàárẹ̀ olùpàkọ́ àwùjọ ìyá Samiat ìyá Sultan ìyá Abdulsamadi ó yá jẹ́ ń wá tàràtàṣà kí n wá lọ kí ọ inú ilé ló bá wà ní òwòde ẹ̀yìnkùlé ló bá wà ní owó ọ̀kan lé àwọn tó kárí yúdè go where you know Mutiyatu o ó yá jẹ́ lọ pápápá jẹ́ kí n wá lọ rèé kí ọ ìwọ lọmọ wọn nílùú Ìgbàjà Ajíṣọlá ọmọ kẹlẹ́ ogun òkò àlàkẹ́ ọmọ ajíbọ̀rọ̀ tó ti gbàjà bọ̀ ọmọ àjòwú yọkọ lẹ́nu ọ̀pàpà mo pabì ní Gbàjà ojú ló ṣe méjì àwòrán kedere nínú ilé yìí ni ẹsẹ̀ ló ṣe méjì ayẹ̀nà bíbàdí bá ṣe méjì àjòkó lórí ẹni téńté òkò àlàkẹ́ ọmọ àjòwú yọkọ lẹ́nu ọ̀pàpà mo pabì ní Gbàjà Mutiyatu o ọmọ eléṣẹ́ Ìgbàjà wò ó jẹ́ kí n dá ọmọ ní àbẹ̀hún ìgbà ọdún kan ni fún ọ láṣẹ Èdùmàrè ò níròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ kó jẹun ọmọ pẹ́ kó pẹ́ nílé ọkọ kọkọ̀ ó pẹ́ fún ọ ó ṣe tọdún yìí ó ṣe tẹ̀mí nínú ìdẹ̀ra ohun ìgbádùn tó pọ̀ lóní rẹpẹtẹ Adébámiláyọ̀ ọmọ àránṣẹ́ ọlá mo wí pé continue to live long and prosper lórúkọ Allah ìbà lọ́wọ́ bàbá mi Àrẹ̀mú àjòbí ewé Aláàfin ọ̀rọ̀.